Àṣírí Ìhinrere tóbi Jésù wá nẹ́ran ara láti tún wá dáko fihan ìgbé ayé tọ̀run. Ẹ káàbọ̀ sí orí ìkéde àṣírí ìhìnrere. Mo lérò wípé ẹ ti ṣetán láti tún wá síwájú Ọlọ́run, láti tún wá gbọ́ ohun àṣírí tí ó fẹ́ fún wa ní wákàtí yìí. Ṣé ẹ rántí ohun tó sọ fún wa nípa ibùsọ̀ àṣírí ìhìnrere, èyí tó bẹ̀rẹ̀ láti bí Jésù ṣe wá, ìdí rẹ̀ tí Jésù ṣe wá, ó sì tó fún wa ní pele bẹ́ẹ̀ yẹn. A dúpẹ́ fún ìyanu Ọlọ́run. Ẹ ó tún wá tẹ́tí lẹ́kọ̀ọ́ sìn ká tún wá gbọ́ àṣírí tuntun, ìjìnlẹ̀ àṣírí ìhìnrere Olúwa. Ẹ jẹ́ ká gbàdúrà. Ọlọ́run àti alágbára wa, a gbé yín ga, a yìn yín lógo, a fi ọpẹ́ àti ìforúkọ mímọ́ yín. A ti wá síwájú yín báyìí, a ti ṣetán láti tún gbọ́ ọ̀rọ̀ ìjìnlẹ̀, ọ̀rọ̀ òtítọ́, agbára òtítọ́ yín Olúwa. Ẹ wá fi lélẹ̀ nínú ọkàn wa bàbá, lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́, ẹ wá bẹ̀rẹ̀ iṣẹ́ yín lórí wa. Ní ọjọ́ òní, a bẹ̀ yín wípé ọ̀rọ̀ yín tó ń tọ̀ wá wá, ọ̀rọ̀ yín tí ẹ̀yin Ọlọ́run fi ń hàn wá, àti àṣírí yín tí ẹ̀ ń tú sí wa lórí ìkéde yìí, a bẹ̀ yín pé ní ọjọ́ ìkẹyìn ọ̀rọ̀ yín ò ní dúró lòdì sí wa ní orúkọ Jésù. Ẹ ṣeun o. A dúpẹ́ Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́, ní orúkọ Jésù Kristi ní a gbàdúrà. Àmín. Lẹ́ẹ̀kan sí ará, orúkọ mi ni Oyinlọ́lá. Ẹ jẹ́ ká mú ìwé wa àti kálámù wa ká ṣetán láti tún kọ sílẹ̀ àṣírí ìjìnlẹ̀ tí bàbá fẹ́ fi hàn àwa ọmọ rẹ̀. Ẹ tẹ́tí lẹ́kọ̀ọ́. Inú Bíbélì, inú ọ̀rọ̀ Ọlọ́run, òun ni Ọlọ́run ti ń tú àṣírí rẹ̀ hàn fún aráyé. A wá lọ bẹ̀rẹ̀ nísìn pẹ̀lú Jésù wá nínú ẹran ara. Ìbẹ̀rẹ̀ àṣírí nìyí o, pé Jésù wá nínú ẹran ara. Màá wá gbé wa lọ sí ìwé Jòhánù. Ẹ jẹ́ ká lọ ṣí Bíbélì wá sí ìwé Jòhánù orí kìíní. Ẹ jẹ́ ká ṣí Bíbélì wá sí Jòhánù orí kìíní. A wá lọ kà ibi tí a ti fẹ́ bẹ̀rẹ̀ ìpàdé wa nípa Jésù wá nínú ẹran ara. Ọlọ́run ní àṣírí tí mo gbọ́dọ̀ kọ́kọ́ tú fún gbogbo yín nìyí. Òun ni foundation ìhìnrere. Ẹni tí ò bá ní àṣírí pé Jésù wá nínú ẹran ara, wípé Ọlọ́run farahàn nínú ènìyàn, Ọlọ́run ní pé kò ní ìpilẹ̀ṣẹ̀ nínú ìhìnrere. Nítorí náà, gbogbo àwọn tó máa sọ fún wa wípé Jésù kìí ṣọmọ Ọlọ́run, Jésù wá látọ̀dọ̀ Ọlọ́run, àlùfáà kan ni Jésù lásán. Kò sí ìpilẹ̀ṣẹ̀ nínú ìhìnrere. So, bá ṣe bẹ̀rẹ̀ sí ní ka ìhìnrere, mo fẹ́ kẹ́ máa fọkàn bá wa lọ bẹ́yìn wípé Jésù wá nínú ẹran ara. A lo àwọn ọ̀sẹ̀ díẹ̀ láti rí Jésù nínú ẹran ara, bí Ọlọ́run, nǹkan tí Ọlọ́run fẹ́ ká rí gan-an nínú Jésù nínú ẹran ara tó máa ṣe kókó fún ìgbàlà wa nínú ìhìnrere là á máa lọ kà. Ó ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Òun ni ó sì wà pẹ̀lú Ọlọ́run ní àtètèkọ́ṣe. Nípasẹ̀ rẹ̀ ni a dá ohun gbogbo. Lẹ́yìn rẹ̀ a kò sì dá ohun kan nínú ohun tí a ti dá. Nínú rẹ̀ ni ìyè wà, ìyè yìí náà sì ni ìmọ́lẹ̀ aráyé. Ìmọ́lẹ̀ náà sì ń mọ́lẹ̀ nínú òkùnkùn.
òkùnkùn kò sì borí rẹ̀. Ẹsẹ̀ 14. Ó ní ọ̀rọ̀ náà sì di ara, òun sì ń bá wa gbé. Àwa sì ti rí ògo rẹ̀, àní ògo òun ọmọ bíbí kan ṣoṣo, àní àyànfẹ́ rẹ̀ tí ó ti ọ̀dọ̀ baba wá. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Màá wá fẹ́ ká wo àwọn ọ̀rọ̀ tí Ọlọ́run, ìjìnlẹ̀ ọ̀rọ̀ tí Ọlọ́run ń sọ ní bíbá yìí. Màá fẹ́ ká wò ní kọ̀ọ̀kan, bó tiẹ̀ jẹ́ pé ẹyọ ẹsẹ̀ kan péré la lè mú ní ọ̀sán yìí ká gbàdúrà nípa ẹ̀, àti tẹ́ mi lọ́rùn. Ẹ wo ìbẹ̀rẹ̀, ó ní àtètèkọ́ṣe. Ní àtètèkọ́ṣe, ìyẹn já mọ́ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ní ayérayé, kí a tó dá ohunkóhun àti ẹnikẹ́ni ní ọ̀rọ̀ yìí ti wà. Ó ní àtètèkọ́ṣe, kì í ṣọ̀rọ̀ àná, eléyìí ò kì í ṣọ̀rọ̀ ìjẹta, ṣùgbọ́n ní àtètèkọ́ṣe ni. Ibi tí mo ti fẹ́ ká mú àdúrà wa nìyẹn. Ṣé ẹ mọ̀ wípé Ọlọ́run, ìkannú àwọn orúkọ Ọlọ́run ni arúgbó ìgbàanì. Lóòótọ́ àwọn òbí wa tí ẹ wà lórí ìpàdé yìí, ìmíràn nínú yín pàápàá ti fẹ́ pé 100 ọdún. A sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé tí ẹ gbé, fún ẹ̀mí gígùn tí Ọlọ́run fi ta yín lọ́rẹ. Ṣùgbọ́n mo fẹ́ kí a rántí o wípé tá a bá gbé wa sí ẹ̀gbẹ́ Ọlọ́run bíi ọmọ inú ẹ̀jẹ̀, ọmọ kékeré la jẹ́ níwájú Ọlọ́run. Kí ló dé? Nítorí pé Ọlọ́run wa òun ni arúgbó ìgbàanì. Jésù tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí, ó ti wà ní àtètèkọ́ṣe. Jésù ò kì í ṣọmọ àná, kì í ṣọmọ ìjẹta. Jésù ò kì í ṣọmọ 100 ọdún. Ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà. Àdúrà tí mo fẹ́ kẹ́ kọ́kọ́ gbà, ẹ̀yin òbí mi, ní ọ̀sán yìí ni pé Olúwa, ẹ ó ṣe mí ní ẹni tí ó máa ronú ayérayé láti òní lọ. Olúwa, má jẹ́ kí n jẹ́ ẹni tí kò ní ronú ọ̀la. Òpè tí ó kàn gbé inú ayé fún ọjọ́ òní nìkan. Ṣé ẹ mọ̀ pé ayé ta wà ń sìn yìí, ọjọ́ òní nìkan ni. Àwọn ogunlọ́gọ̀ ènìyàn ní ó ronú ọ̀la. Ohun tá a bá ti lè rí lónìí ni, owó tá a bá ti lè rí jẹ lónìí ni, ẹ̀yin ẹ wo gbogbo àwọn owó tí àwọn èèyàn wa ń kó jẹ. Wọ́n kó mi lọ sí Switzerland, wọ́n á kó lọ Amẹ́ríkà, wọ́n á lọ ra odidi ìlú ní London, wọ́n á lọ ra àdúgbò kan ní France. Wọ́n kàn ń kówó yẹn mi, à ń kó mi owó tó yẹ ká fi tún ìlú ṣe, à ń kó mi. Tá a bá ń ṣe bẹ́ẹ̀ yẹn torí pé à ń ronú ọ̀la ni, à ń ronú ayérayé ni. Ẹni tó ń kóró owó bẹ́ẹ̀ yẹn tó ń kó sápò, tó jẹ́ pé owó tó yẹ kí gbogbo ìlú ná tó ń dá kó sápò, ṣé irú ẹni bẹ́ẹ̀ yẹn ń ronú ọ̀la? Ṣé irú ẹni bẹ́ẹ̀ yẹn ń ronú pé mo máa tiẹ̀ lè sùn kí n má jí mọ́? A wá lọ gbàdúrà fún wa wípé Olúwa, ẹ ó ṣe mí ní ẹni tí ń ronú ọ̀la, ẹni tí ń ronú ayérayé. Olúwa, ẹ má jẹ́ kó jẹ́ pé torí òní nìkan ni mo ṣe ń gbénú ayé. Ẹ ó ṣe mí ní ẹni tí ń ronú jinlẹ̀, kí ayérayé kó má bàa bá mi ní ààbò. Olúwa, ẹ ṣàánú fún mi. Orin Dáfídì orí 100 ẹsẹ̀ 12, ó ní kọ́ mi bí mo ti máa ka ọjọ́ ayé mi ní dáradára, kí n bá lè mọ bí mo ṣe máa gbé ìgbésẹ̀ ní ojoojúmọ́. Ẹni tí a ò bá kọ́ bí ó ṣe máa ka ọjọ́ ayé rẹ̀, bó ṣe máa gbé ìgbé ayé tí ò mú Ọlọ́run. Even ní ọjọ́ ogbó wọn, wọ́n á sì máa ṣàjẹ́, wọ́n á sì máa ṣàwo, wọ́n á sì máa rí odidi màálù mọ́lẹ̀, wọ́n á sì máa sọ pé ẹ jẹ́ ká ṣe sàárà, wọ́n á sì máa ṣe oríṣiríṣi torí wọn ò ronú ọjọ́ ayé wọn. Màá wí kí gbogbo wa gbàdúrà, àtẹ̀yin bàbá, àtẹ̀yin ìyá, àtẹ̀yin ojúlùmọ̀, àtẹ̀yin ọ̀rẹ́ gan tá a jọ wà lórí platform yìí. Ẹ jẹ́ kí a gbóhùn wa sókè ká bẹ̀ Ọlọ́run. Olúwa, ẹ ṣe mí ní ẹni tó ń ronú ọjọ́ ọ̀la. Àdúrà. Nítorí ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà, ní ayérayé ni ọ̀rọ̀ ti wà. Olúwa, ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ kí ìjà ìdílé nínú ayé yìí wá lè pè lọ pàdé Jésù ní ayérayé. Ká máa tì mí,
Jésù wá ní ṣe bí mo gbé ọ lọ sórí ìpàdé. Kí ló fi gbogbo ìpàdé ìhìnrere ṣe? Olúwa ṣe mí lẹ́ni tí ó mọ̀lá. Ẹ ṣe mí nínú ẹni tí ń ronú ayérayé. Ẹ ṣe gbogbo wa ní ẹni tí ń ronú ayérayé lórí ìpàdé yìí. Olúwa ẹ ṣàánú fún wa. Jésù ẹ ṣàánú fún wa. Alágbára ẹ ṣàánú fún wa. Ní orúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún wa. Olúwa ẹ ṣàánú fún wa. Olúwa ẹ ṣàánú fún wa. Ẹ má jẹ́ kí a gbé ìgbé ayé òní lásán. Olúwa ẹ ṣàánú fún wa. Gbogbo àwa tá a wà lórí ìpàdé yìí, yálà àwa tá a wà lórí íńtánẹ́ẹ̀tì àbáwa tá a wà lórí fóònù ni, yálà àwa tá a jẹ́ ọmọdé láàrin wa ni àbí àwọn òbí wa tí wọ́n jẹ́ ẹni ogbó. Olúwa ẹ ṣàánú fún gbogbo wa. Ẹ jẹ́ kí gbogbo wa lè bẹ̀rẹ̀ sí ní ronú ayérayé. Ìdí rẹ̀ nìyí tí ẹ fi wá dá wa jókòó tẹ́ bẹ̀rẹ̀ sí ní sọ àṣírí yín fún wa, kí àwa kí a bá lè bẹ̀rẹ̀ sí ní ronú ọ̀la, ká lè bẹ̀rẹ̀ sí ní ronú ayérayé. Olúwa ẹ ṣàánú fún wa ní orúkọ Jésù. Ó ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà. Ìjìnlẹ̀ ọ̀rọ̀ wà. Àyànfẹ́ nínú Kristi, ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà. Tí fóònù mi bá dédé dún báyìí tí mo gbé fóònù, tí mo ní ta ló wà lórí fóònù o? Tó bá jẹ́ ìyá mi ni, tó bá ní Tóní, ọ̀rọ̀ wà. Etí ẹ̀ mélòó? Tí n bá gbọ́ yẹn láti ọ̀dọ̀ ìyá, ń ṣe ni máa sọ fún ìyá pé ó dáa, ẹ jẹ́ kí n pè yín padà. Màá wá lọ wá lóòdù fóònù mi pẹ̀lú credit, torí tí ìyá bá sọ pé ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ wà nìyẹn. Màá wá lóòdù fóònù pẹ̀lú credit, nígbà bá wá pè wọ́n, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tú kẹ̀kẹ́ ọ̀rọ̀. Ṣé o rí nǹkan báyìí? Ṣé o rí eléyìí báyìí? Ṣé o rí tọ̀hún? Dẹ̀ lè sọ fún ìyá pé ó yá ẹ kíákíá ẹ sọ. Ìdí ẹ̀ nìyẹn tí màá fi lọ kọ́kọ́ wá owó tí màá fi lóòdù credit mi. Olúwa ní kí n sọ fún yín, ẹ̀yin àyànfẹ́ nínú Kristi, ọ̀rọ̀ wà. Ó ní ọ̀rọ̀ wà. Ó ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà. Olúwa ò ní jẹ́ kí ṣe mọ àdúrà ọkàn mi pé a ò ní kọjá sódì kejì tán ká tó wá rí i pé ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Ọlọ́run ń sọ fún wa nínú ayé yìí àti tàpá sí. Ẹni bá ti tàpá sí ọ̀rọ̀ tí Ọlọ́run ń sọ fún wa nínú ayé yìí, ó ti dáràn níwájú Ọlọ́run. So ó ń sọ fún wa nísìnyí pé ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ wà nínú nǹkan tí Ọlọ́run fẹ́ sọ fún wa. Àṣírí tí Ọlọ́run ń sọ fún wa yìí lórí ìpàdé yìí, àṣírí ìhìnrere yìí, ó ní òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní ọ̀rọ̀ yìí ò ṣẹ̀ṣẹ̀ wà lónìí o. Kì í ṣe ọ̀rọ̀ àná o. Ìgbà wo ni ọ̀rọ̀ yìí ti wà o? Ní àtètèkọ́ṣe, láti ìbẹ̀rẹ̀. Mo fẹ́ tẹnu gbogbo wa gbọ́. Ìgbà wo ni ọ̀rọ̀ yìí ti wá? Mo fẹ́ kẹ́ ẹ kígbe ẹ̀ kí n gbọ́ níbí báyìí, kí ọ̀run pàápàá gbọ́ wípé àwọn ọmọ mi mọ̀gbà tí ọ̀rọ̀ yìí ti wà. Ìgbà wo ni ọ̀rọ̀ ti wà o, ẹ̀yin ará? Ní àtètèkọ́ṣe. Ìgbà wo ni ọ̀rọ̀ ti wà o? Ní àtètèkọ́ṣe. So ṣé Jésù tá à ń sìn yìí, ṣé ọkùnrin àná ni wọ́n ní ẹgbẹ̀rún ọdún méjì péré ni Jésù ti gbénu ayé? Ṣé ọmọ ẹgbẹ̀rún ọdún méjì ni Jésù? Ó ti o, ọ̀rọ̀ wà ní àtètèkọ́ṣe. A máa lọ gbàdúrà. Ṣé rí i pé àṣírí tí Ọlọ́run fi hàn wá yìí, àṣírí ayérayé ni o. Ẹni tó bá máa gba Ọlọ́run gbé ní ayérayé, ó gbọ́dọ̀ gba àṣírí yìí sínú ọkàn rẹ̀. Nítorí náà nǹkan tí ó fi ń ba inú Ọlọ́run jẹ́ pé àwa tá a pera wa ní onígbàgbọ́, ẹ ṣáà gbọ́ nǹkan tí mọ̀mí Bámidélé sọ nígbà tó ń jẹ́rìí. Àwa tá a pera wa ní onígbàgbọ́ nígbà mìíràn, Ọlọ́run kàn ń wò wá wípé kí ló dé tí àwọn ọmọ mi ò wá bá mi kán wá gbọ́rọ̀ látẹnu mi. Ohun tí a fi wá sórí ìpàdé yìí nìyẹn, láti gbọ́rọ̀ látẹnu Ọlọ́run. Ó ní ẹni bá létí kó gbọ́ nǹkan tí ẹ̀mí ń sọ fún ìjọ. A wá gbàdúrà, Olúwa, ẹ ó fún mi ní etí ìgbọ́ sí ọ̀rọ̀ àṣírí tí ẹ̀ ń sọ fún mi. Olúwa mi, ẹ ṣàánú fún mi gbogbo èdìdì tí èṣù ti fi dí mi létí. Ìgbà mìíràn èdìdì yẹn kò ń ṣe nǹkan burúkú, ó tiẹ̀ lè jẹ́ èdìdì ẹ̀sìn pàápàá. Ó lè jẹ́ èdìdì ẹ̀sìn ẹni tó ń lọ ṣọ́ọ̀ṣì lẹ́ẹ̀márùn-ún lọ́sẹ̀. Ṣé ẹ máa sọ pé kì í ṣẹlẹ̀ ẹ̀sìn ni? Ṣùgbọ́n èṣù ti lè mú cotton wool ẹ̀sìn yẹn kó róòlù ẹ̀ kó fi di etí méjèèjì, tó jẹ́ pé ní àdé máa lọ ṣọ́ọ̀ṣì lójoojúmọ́, èèyàn ò dẹ̀ ní gbọ́rọ̀ Ọlọ́run.
mo fẹ́ ká gbàdúrà wípé Ọlọ́run ṣé rí nǹkan tí à ń sọ lórí pẹpẹ yìí, àdúrà mi ni pé kí Olúwa kí ó jọ kó ṣí ojú ẹ̀mí wa, kó mọ̀ wípé nǹkan tí òun bá wa sọ ní táìmù yìí ní àkókò yìí, Olúwa mi ṣàánú mi, Olúwa mi ṣàánú mi. Ẹ jẹ́ kí a lọ gbàdúrà pé Ọlọ́run ẹ jọ̀ọ́ gbogbo nǹkan tí èṣù ti fi dí mi létí, bójó owó ni o, bójó ọ̀rọ̀ ni o, bójó torí àwọn ọmọ mi ni o, ni mo ṣe ń sá kiri o. Màá lọ sọ́dọ̀ àlùfáà lénìí, ọ̀la àá lọ sọ́dọ̀ aláwo, ọ̀túnla àá lọ sí ṣọ́ọ̀ṣì, àá ṣe bíríbírí lọ́túnla, àá ṣe bìrìbìrì. Ṣùgbọ́n Olúwa ń sọ wípé gbogbo nǹkan tí ó dí wa létí tí ò fi jẹ́ kí a gbọ́rọ̀ tí ó ti wà ní àtètèkọ́ṣe, ẹ lọ bẹ Ọlọ́run pé Ọlọ́run ẹ ṣàánú fún mi, ẹ yọ kúrò létí mi. Mo fẹ́ gbọ́rọ̀ látẹnu yín Ọlọ́run mi. Olúwa ṣàánú fún mi, gbogbo nǹkan tí ó dí mi létí, Olúwa ẹ ṣàánú fún mi, ẹ yọ kúrò ní etí mi. Ẹ yọ kúrò Olúwa mi. Torí ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ yìí ti wà. Ọ̀rọ̀ yìí ti wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Gbogbo tí ò ní jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ látẹnu Ọlọ́run, tó jí wa létí gbogbo ẹ̀sìn àti ṣọ́ọ̀ṣì tá à ń lọ tí a ò mọ Jésù, Olúwa ṣàánú fún mi, ẹ yọ gbogbo ẹ̀ létí mi. Ẹ jẹ́ kí n gbọ́rọ̀ ní Olúwa, ẹ jẹ́ kí n gbọ́rọ̀ ní Ọlọ́run mi, ẹ jẹ́ kí n gbọ́rọ̀ ní Olúwa ìwà pẹ̀lú mi, ẹ jẹ́ kí n gbọ́rọ̀ ní Jésù ẹ ṣàánú fún mi. Torí ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ ti wà, ọ̀rọ̀ yìí sì wà pẹ̀lú Ọlọ́run. Olúwa ṣàánú fún mi, Olúwa ṣàánú fún mi, Jésù ẹ ṣàánú fún mi, Jésù ẹ ṣàánú fún gbogbo wa. Gbogbo ọ̀rọ̀ tí a ti gbọ́ tẹ́lẹ̀ tí kì í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. A lè máa ka Bíbélì ṣùgbọ́n ká má gbọ́rọ̀ Ọlọ́run. Torí tá a bá ti mú ọ̀rọ̀ Bíbélì mọ́ nǹkan mìíràn, àgbọ́rọ̀ Ọlọ́run nìyẹn. Tí ó bá jẹ́ pé ẹran ara ló ń ka Bíbélì fún wa, àgbọ́rọ̀ Ọlọ́run nìyẹn. Tó bá jẹ́ torí owó la ṣe ń lọ sí ṣọ́ọ̀ṣì, àgbọ́rọ̀ Ọlọ́run nìyẹn. So gbogbo nǹkan tá a ti gbọ́ tẹ́lẹ̀ tí ò jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ní ibùgbé nínú ayé wa, ó nítorí ọ̀rọ̀ náà. Ó ní ẹ jẹ́ ká wò ó, ní ọ̀rọ̀ yẹn wà pẹ̀lú Ọlọ́run. Ó ní Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Òun ni ó sì wà pẹ̀lú Ọlọ́run ní àtètèkọ́ṣe. Irú àṣírí Ọlọ́run wo nìyí? Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. So ó ti sọ fún wa pé ní àtètèkọ́ṣe, kò ń ṣọ̀rọ̀ àná, kò ń ṣọ̀rọ̀ ìjẹta, àtètèkọ́ṣe ayérayé ni. Ó ní ọ̀rọ̀ wà. Ó ní ká sọ fúnra wa wípé ọ̀rọ̀ wà o, ọ̀rọ̀ wà. Ẹni bá létí kó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún ìjọ ní ọ̀sán yìí. Ó ní ọ̀rọ̀ yẹn o, ó wà pẹ̀lú Ọlọ́run. Kì í ṣe ọ̀rọ̀ tó wà pẹ̀lú wòlíì tó wà lórí òkè o. Kì í ṣe ọ̀rọ̀ tó wà lórí àwọn tó ń ríran fún wa tó ò jẹ́ ká gba Jésù gbọ́ o. Ó ní ọ̀rọ̀ náà ó ti wà pẹ̀lú Ọlọ́run. Ó ní Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ṣé rí sí ìgbà tó ń sọ fún wa wípé ìbẹ̀rẹ̀ àṣírí Ọlọ́run ni pé Ọlọ́run sọ̀kalẹ̀ nínú ẹran ara. Ó ní Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ó ní ó wà pẹ̀lú Ọlọ́run ní àtètèkọ́ṣe. Mo ní ìjìnlẹ̀ ọ̀rọ̀ leléyìí. Ọlọ́run ni ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run sì ni Ọlọ́run. Níbi mo ṣe ń sọ̀rọ̀ sí gbogbo wa tá à ń gbọ́ àtẹ̀yìn tẹ́ wà lórí fóònù àtàwọn táwọn lórí kọ̀ǹpútà. Tí ọ̀kan bá wọlé ń sìn tó ní ta nìyẹn? Ta nìyẹn? Ṣé pé tí ìyá bá máa sọ̀rọ̀, ìyá ò ní sọ pé ọ̀rọ̀ Tóní nìyẹn. Wọ́n kàn ní Tóní. Wọ́n á ní Tóní. Kí ló dé? Nítorí pé ọ̀rọ̀ Tóní ni. Tí n bá ní sísá Bọ́ládalẹ́ gbàdúrà fún wa ń sìn. Tí Bọ́ládalẹ́ bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. Tí ọ̀kan wọlé tó ní ta nìyẹn? Mi ò ní sọ pé ọ̀rọ̀ Bọ́ládalẹ́ nìyẹn o. Màá ní Bọ́ládalẹ́ ni. Kí ló dé? Nítorí ọ̀rọ̀ Bọ́ládalẹ́ ni. Olúwa ní kí n sọ fún yín lọ́sàn-án yẹn ẹ̀yin àyànfẹ́ wípé ọ̀rọ̀ Ọlọ́run ni o. Ẹni bá tàpá sí ọ̀rọ̀ Ọlọ́run, ó tàpá sí Ọlọ́run. Ẹni bá tutọ́ sí Jésù lára, ó tutọ́ sí Ọlọ́run. Nítorí kí ni? Ọ̀rọ̀ Ọlọ́run ni. Ọlọ́run sì ni ọ̀rọ̀ rẹ̀. Ọ̀rọ̀ Oyinlọ́lá ni. Ọ̀rọ̀ Bọ́ládalẹ́ ni. Ọ̀rọ̀ Olúwatóní ni. Màá fẹ́ ká lọ bẹ Ọlọ́run wípé níwọ̀n ìgbà tí mo ti mọ̀ wípé Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ tí Ọlọ́run ń bá wa sọ, ó ní òun fúnra ra òun nìyẹn. Ó ní ọ̀rọ̀ mi, èmi ni. Èmi sì ni ọ̀rọ̀ mi. Bó ṣe rí fún wa náà nínú ayé nìyẹn. Tí ìyá mi bá ń bá mi sọ̀rọ̀ lórí fóònù tọkọ mi bá wọlé tó níta nìyẹn, màá ní màmá. Mi ò ní sọ pé ọ̀rọ̀ màmá ni. Màá ní màmá. Torí ọ̀rọ̀ màmá ni.
ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀yin ará Ọlọ́run ni. Láti òní lọ, mo fẹ́ ká gbàdúrà. Bàbá, ẹ ṣe mí ní ẹni tí ń bọ̀wọ̀ fún ọ̀rọ̀ yín. Ẹ má jẹ́ kí n tàpá sí ọ̀rọ̀ Ọlọ́run mọ́. Tí mo bá wà níbi tí àwọn ènìyàn ti ń ṣe yẹ̀yẹ́ Bíbélì àtọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n kó wá sí ṣọ́ọ̀ṣì nísìnyí tó ń ṣe bàbá sàlá nínú ṣọ́ọ̀ṣì, Olúwa ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ kí n tàpá sí ọ̀rọ̀ yín. Ẹ má jẹ́ kí n fi ọ̀rọ̀ yín ṣe yẹ̀yẹ́. Ẹ má jẹ́ kí n fi ọ̀rọ̀ Ọlọ́run wé ọ̀rọ̀ ọmọ ènìyàn mọ́. Nítorí kí ni ọ̀rọ̀ Ọlọ́run Ọlọ́run ni. Ẹ jẹ́ kí a gbàdúrà. Jésù, ẹ wá gbàdúrà kan sí kó tó di pé a lọ parí, ẹ wá bẹ̀ Ọlọ́run wípé Olúwa o, ṣe mọ̀ wípé àṣírí ni. Ẹni tí ò bá rí àṣírí yìí kò rí nǹkan kan o. Kíyàn máa forí dólẹ̀ báyìí kò ní ṣé ẹ rí tí mo rí ni, àṣé ẹ rí ni. Nígbà mìíràn ó máa ń ta mí lára pé ṣé àwọn ẹni yóò rí nǹkan tí mò ń rí ni. Wọ́n rí o, wọ́n rí. Kí ló dé? Torí ojú wọn kò ṣí sí. A wá gbàdúrà fúnra wa pé Olúwa, ẹ ó ṣí mi lójú ẹ̀mí kí n lè rí nǹkan tí ẹ̀ ń sọ yìí, Olúwa mi. Ẹ ṣí etí ìgbọ́ mi kí n lè gbọ́ nǹkan tí ẹ̀ ń sọ. Kì í ṣe etí tó wà ní ara wa yìí tá à ń fi yẹtí sí o. Kò dẹ̀ ń ṣe ojú tí à ń wọ glasses sí là ń sọ yìí o. Ojú tẹ̀mí lọ́run àti etí ti ẹ̀mí. Ẹni tí Ọlọ́run ò bá ṣí ojú rẹ̀ tí kò dẹ̀ la etí rẹ̀, àbá máa sọ ọ̀rọ̀ yìí ká sọ di ayérayé, wọn ò ní gbọ́ o. Wọn ò ní gbọ́. Kí nìdí rẹ̀ tó fi jẹ́ pé ọmọ ìyá méjì, ìkan á gba Jésù tọkàntọkàn, á gbiná nínú Jésù, á dẹ̀ máa wàásù ìhìnrere Jésù fún gbogbo ayé. Ìkejì á dẹ̀ sọ pé mi ò tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan kan nípa ẹ̀ rárá. Kí ló dé? Torí a ṣí ìkan lójú, ìkejì ojú rẹ̀ fọ́. Ẹ wá gbàdúrà wípé Olúwa, ní orí ìpàdé tí ẹ pè mí wá yìí, ẹ ó ṣí mi lójú ẹ̀mí, ẹ ó là mí létí ẹ̀mí. Gbogbo nǹkan tí ẹ bá fẹ́ fi yé mi, Olúwa, ẹ má jẹ́ kí ẹyẹ ojú ọ̀run kí ó ṣà ọ̀rọ̀ yín jẹ nínú ayé mi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ẹ jẹ́ kí Olúwa kó ṣe láti máa tẹ̀lé ọ̀rọ̀ ẹ yín, jẹ́ kí ẹ ọ̀rọ̀ ṣí yín inú kó iṣẹ́ ṣe mi mí ní rere, láti lè Olúwa máa mi. tẹ̀lé ọ̀rọ̀ Ẹ yín, jẹ́ kí ọ̀rọ̀ láti yín kó máa ṣe hùwà mí ní gẹ́gẹ́ bí rere, ọ̀rọ̀ yín. aláàánú mi. Ẹ ṣí Ní ilẹ̀ yín orúkọ àmì Jésù, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó ṣe mí ní rere. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó bá mi ní ìfẹ́ mi. Ní orúkọ Jésù, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kó wá bá mi gbé. Olúwa ẹ ṣàánú fún gbogbo wa. Jésù ẹ ṣàánú fún gbogbo wa. Ẹ ṣàánú fún wa, Olúwa. Ẹ ṣàánú fún wa, Olúwa. Ẹ ṣàánú fún wa, Olúwa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo ní Jésù nílé, mo ní Jésù lóko, mo ní Jésù ní ìrìn àjò, mo ní Jésù níbi gbogbo. Mo ní Jésù nílé, ẹ gbóhùn yín sókè o. Mo ní Jésù lóko, mo ní Jésù ní ìrìn àjò, mo ní Jésù níbi gbogbo. Mo ní Jésù nílé, ṣé ní Jésù? Mo ní Jésù lóko, mo ní Jésù ní ìrìn àjò, mo ní Jésù Praise the Lord. Hallelujah. Ọ̀rọ̀ wà, ọ̀rọ̀ Ọlọ́run Ọlọ́run ni, ọ̀rọ̀ Ọlọ́run Ọlọ́run ni, ọ̀rọ̀ Ọlọ́run Ọlọ́run ni. Àdúpẹ́ ará,
ṣé ẹ rí wípé dájúdájú àṣírí tí a ò gbọ́ rí, àṣírí tí a ò tẹ̀ lérò rárá, òní Olúwa fi ń hàn wá láti inú ọ̀rọ̀ rẹ̀. Àdúpẹ́, àdúpẹ́. Ẹ jẹ́ ká gbàdúrà. Atóbi jù ọba ìyanu, a yìn yín lógo, a gbé yín ga. A gbé yín ga nítorí pé ẹ̀yin Ọlọ́run tún fi hàn wá wípé ọ̀rọ̀ yín ọ̀rọ̀ ẹ̀yin Ọlọ́run ni. Ẹ tún wá sọ fún wa wípé ọ̀rọ̀ yẹn òun ni Jésù Kristi. Ọ̀rọ̀ yẹn tó jẹ́ Jésù Kristi òun gangan náà tún wá ní ó jẹ́ ìyè fún àwa, fún àwa tí ẹ ti ṣe lógo. A gbé yín ga Olúwa. A bẹ̀ yín o lórúkọ Jésù pé ẹ̀yin Jésù ẹ ó ti fi ara yín hàn. Ẹ ó fi ara yín hàn nípa ọ̀rọ̀ yín bàbá sí wa ní ojoojúmọ́ ní orúkọ Jésù. A bẹ̀ yín Olúwa pé fún gbogbo ojú àti etí tó ń ka ọ̀rọ̀ yín, tó ń gbọ́ ọ̀rọ̀ yín, Olúwa a bẹ̀ yín ní orúkọ Jésù. Ọwọ́ ìgbàlà yín Olúwa ẹ fi gbá wa mú bàbá lórúkọ Jésù. Ẹ má jẹ́ ká ṣubú, ẹ má jẹ́ ká ṣubú ti ẹ̀mí, ẹ má jẹ́ ká ṣubú ara, ṣùgbọ́n Olúwa jẹ́ kí òtítọ́ ọ̀rọ̀ rẹ, agbára ọ̀rọ̀ rẹ Olúwa kó fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú òdodo àti nínú àṣírí tó ń bẹ nínú ìhìnrere Jésù Kristi. Ẹ ṣeun olùgbàlà, ògo ló yẹ fórúkọ mímọ́ yín ní orúkọ Jésù Kristi. Olúwa ni a gbàdúrà. Àmín. Ẹ ṣeun ará nínú Olúwa. Bákan náà, ṣé ẹ ṣetán láti darapọ̀ mọ́ wa lórí gbàgede àṣírí ìhìnrere níbi tí Jésù ti ń ṣí àṣírí rẹ̀ fún wa nípele nípele nípele. Ó dà, ẹ tẹ́tí sí ìkéde yìí nítorí pé nínú ìkéde yìí lẹ máa ti mọ nọ́mbà tẹ́ máa pè àti bí ẹ ṣe máa wá sórí gbàgede ibi tí Ọlọ́run ti ń fi ìfẹ́ rẹ̀ hàn fún wa. Ó dìgbà o. Olúwa ń pe gbogbo ènìyàn sí ìpàdé pàtàkì tí ó fẹ́ fi kéde ìròyìn ayọ̀ ńlá kan tí ó jinlẹ̀, lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, lágbàlagbà, arúgbó, omidan, bọ̀rọ̀kìnní àti ọlọ́rọ̀. Olúwa wípé nínú ìpàdé yìí òun yóò tú àṣírí pàtàkì fún gbogbo àwọn ọmọ Ádámọ̀ tí ó ṣetán láti gbọ́. Ìjìnlè àṣírí yìí ó ti wà ní ìpamọ́ láti ìgbà àtijọ́ àti láti ìrandíran. Ṣùgbọ́n Ọlọ́run fi hàn àwọn ènìyàn rẹ̀ ní àkókò yìí. Àwọn ni ó wu Ọlọ́run pé kí wọ́n mọ ọlá àti ògo àṣírí yìí láàrin àwọn tí kìí ṣe Júù. Àṣírí náà ni pé Kristi tí ń gbé nínú yín ní ìrètí ògo. Ìwọ ha ṣetán láti gbọ́ ọ bí? Ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n, àbúrò, dákun má ṣe kọ etí ikún sí ìkéde yìí nítorí pé ó wà fún ìgbàlá ọkàn rẹ ni o. Bíbélì ṣáà ni ó wí pé níbi tí igi bá wó sí níbẹ̀ ni yóò wà. Èyí ni pé kò má sí ìgbàlà fún ẹni tí kò bá ní ìhìnrere Ọlọ́run nínú rẹ̀. A kò kúkú mọ àkókò tí ọlọ́jọ́ yóò dé. Jésù wí pé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sí ẹni tí ó lè dé ọ̀dọ̀ baba bí kò ṣe nípasẹ̀ mi. Ẹnikẹ́ni tí ó bá kú nínú Jésù yóò wọ ilé ògo pẹ̀lú rẹ̀. Ní ìdàkejì ẹ̀wẹ̀, ẹni tí kò bá ní Jésù, ọ̀run àpáàdì tààràrà nílé yìí ní lọ láìkọsẹ̀ o. Ọba aláàánú kì yóò fi èyí ṣe ìpín fún èmi tàbí ìrẹ. Àǹfààní kí ni ó jẹ́ fún ènìyàn kí ó jèrè gbogbo dúkìá ayé yìí ṣùgbọ́n kí ó pàdánù ẹ̀mí rẹ̀? Kò má sí ohun kankan tí ó lè fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. Kò má sí ohun kankan tí ìwọ náà lè fi ṣe pàṣípààrọ̀ ẹ̀mí rẹ̀. Jésù nìkan ni ọ̀nà tí ó dájú láti wọ ìjọba ọ̀run. Jésù yìí sì ni ẹni tí ó farahàn nínú ẹran ara, tí ó kú lórí àgbélébù, tí a sì sin òkú rẹ̀. Ohun kan náà ni ó jí dìde nínú òkú ní ìjọ́ kẹta, tí àwọn ẹlẹ́rìí rí káàkiri, tí ó gòkè lọ sọ́run. Òun ni ó fún wa ní ẹ̀bùn ẹ̀mí mímọ́ àti iṣẹ́ ìránṣẹ́ ìsọdọmọ ẹ̀yìn. Ó sì ń bọ̀ wá láti gba àwọn àyànfẹ́ rẹ̀ sókè. Ní ìparí ohun gbogbo, yóò sì wá jọba fún ẹgbẹ̀rún ọdún pẹ̀lú ogunlọ́gọ̀ àwọn ènìyàn mímọ́. Títóbi ni ìròyìn yìí, kàyéfì ni, ohun àṣírí ni, ohun ìjìnlẹ̀ ni. Èyí ni Ọlọ́run pè ọ́ sí. Ìpadàbọ̀ Jésù dé tán. Má mà jáfara. Kí àbámọ̀ má jẹ́ orin rẹ. Olúwa ṣetán láti ràn ọ́ lọ́wọ́.
ó ń pè ọ́ sí ibi àsè ìfẹ́ ńlá. Palẹ̀mọ́, pinnu nínú ọkàn rẹ kí o sì péjọ pẹ̀lú àwọn àyànfẹ́ ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ lórí pẹpẹ àṣírí ìhìnrere láti gbọ́ ìjìnlẹ̀ àṣírí ọ̀nà ìyè yìí kí ìwọ náà lè bá Jésù wọ ilé ògo. Ṣe kánkán kí o pe nọ́mbà yìí láti mọ àwọn ọjọ́ àti àkókò ìpàdé àṣírí ìhìnrere kí o bá lè jàǹfààní yìí lẹ́kùnrẹ́rẹ́. 09096851691 09096851691. Mo ti mọ ọ̀nà ìyè yìí náà, rárá kò yí padà. Jésù lọ̀nà ìyè náà tó lọ sí ilé